Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n títí dé ìkejìlélógójì. Ó kà báyìí: ní ọjọ́ kejì, Jòhánù rí Jésù tí ó ń bọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀. Ó sì wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí ni ẹni tí mò ń sọ nígbà tí mo wí pé ọkùnrin kan tí ń bọ̀ wá lẹ́yìn mi tí ó pọ̀ jù mí lọ, nítorí tí ó ti wà ṣáájú mi. Èmi gan kò sì mọ̀, ṣùgbọ́n ìdí tí mo fi wá ń fi omi ṣe ìtẹ̀bọmi ni kí a lè fi hàn fún Ísírẹ́lì. Nígbà náà ni Jòhánù jẹ́rìí sí i pé, mo rí ẹ̀mí sọ̀kalẹ̀ láti ọ̀run wá bí àdàbà tí ó sì bà lé. Èmi kì bá ti mọ̀, bí kò ṣe pé ẹni tí ó rán mi láti fi omi bamitiisi sọ fún mi pé ọkùnrin tí ìwọ rí tí ẹ̀mí sọ̀kalẹ̀ tí ó bà lé lórí ni ẹni tí yóò fi ẹ̀mí mímọ́ bamitiisi. Èmi ti rí i, mo sì jẹ́rìí pé èyí ni Ọmọ Ọlọ́run. Ní ọjọ́ kejì, Jòhánù dúró pẹ̀lú méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà tí ó sì rí Jésù bí ó ti ń kọjá lọ, ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn méjì náà sì gbọ́ ohun tí ó wí yìí, wọ́n bẹ̀rẹ̀ sí tọ Jésù lẹ́yìn. Nígbà náà ni Jésù yí padà, ó rí i pé wọ́n ń tọ òun lẹ́yìn, ó sì béèrè pé, kí ni ẹ̀yin ń wá? Wọ́n wí fún un pé, Rábì, ìtumọ̀ èyí tí ń ṣe olùkọ́ni, níbo ni ìwọ ń gbé? Ó wí fún wọn pé, ẹ wá wò ó, ẹ̀yin yóò sì rí. Wọ́n sì wá, wọ́n sì rí ibi tí ó ń gbé, wọ́n sì wà ní ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo ọjọ́ náà. Ó jẹ́ ìwọ̀n wákàtí 10 ọjọ́. Áńdérù, arákùnrin Símónì Pétérù, jẹ́ ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jòhánù tí ó sì tọ Jésù lẹ́yìn. Ohun àkọ́kọ́ tí Áńdérù ṣe ni láti wá Símónì arákùnrin rẹ̀. Ó sì wí fún un pé, àwa ti rí Mèsáyà, ẹni tí ń ṣe Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé, ìwọ ni Símónì ọmọ Jónà. Kéfà ni a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí í ṣe Pétérù. Orí ọ̀rọ̀: bẹ̀rẹ̀ ìwàásù láti inú ilé rẹ̀. Yóò dára bí a bá ka ẹsẹ̀ 29 títí dé 34 pẹ̀lú Lúùkù orí 3 ẹsẹ̀ 21 títí dé 22. Báwo ni Jòhánù onítẹ̀bọmi ti ní ìdánilójú rẹ̀ nípa ẹni tí Jésù jẹ́? Pẹ̀lú ìdánilójú yìí, ó sọ ohun tí ó mọ̀ fún àwọn ènìyàn títí kan àwọn ọmọ ẹ̀yìn ara rẹ̀. Wo àbájáde ìwàásù rẹ̀ lórí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ẹsẹ̀ 45 títí dé 47. Ǹjẹ́ àwa náà ń gbìyànjú láti fi Jésù hàn àwọn tí wọ́n súnmọ́ wa? Kí ni ìgbésẹ̀ tí Áńdérù gbé ní ẹsẹ̀ 40 títí dé 41 kọ́ wa? Ìpè sí ìwàásù ìhìnrere àti ìjèrè ọkàn ń peléke sí i. Pàápàá bí a ti mọ̀ pé ìpadàbọ̀ Jésù ti símọ́ etílé ju ti tẹ́lẹ̀. Olúwa pa Jòhánù láṣẹ láti jẹ́rìí. Ó jẹ́rìí fún Áńdérù, nígbà tí Áńdérù náà jẹ́rìí fún arákùnrin rẹ̀ Pétérù. Ẹ jẹ́ kí èyí jẹ́ àpẹẹrẹ rere ìtànkálẹ̀ ìrere fún wa ní ọdún yìí. Àdúrà: Olúwa, bùkún fún gbogbo àwọn tí wọ́n ń wàásù ọ̀rọ̀ rẹ nínú ọdún yìí.